ọba yín ọba àṣẹ̀dá ṣé ó ní nǹkan tí ó fèmí ṣe ni. What are you doing under this tree? With the fish in your hand. So wá yẹ kó jẹ́ irú àyànfẹ́ ló yẹ kó rúfin. Ẹni a bá fọkàn tán òun náà ní dání. Èkúté ilé tó bá ti fà kọ́lẹ̀ tí wàá ń lọ rèé jọ̀bẹ ó fẹ́ kó nílé ó fọhùn ni. Ẹni bá sì ní kí là ó ṣe ńkọ́ òun là á ṣe hàn. Mo pa láṣẹ kábẹ́ni lórí ó lọ rèé bẹ́rí àwọn méjèèjì sínú igbó àìwọ̀. Èmi ò gbà. Kábíyèsí.